Hi everyone, welcome to my channel. Ní nǹkan bí ọdún mẹ́rìnlá sí àsìkò yìí ni Professor Akínwùmí Ìṣọ̀lá ló mú ọ̀rọ̀ skul yẹn wá bá Professor Wándé Abímbọ́lá wípé òun gbọ́ báwọn UNESCO wọ́n máa ń gbé àwọn nǹkan àṣà ìbílẹ̀ wa yẹ̀wò ní gbogbo Áfíríkà láti wo èwo ni kò yẹ kó parun, èwo ni kò yẹ kó ṣe mọ́. Léyìí tó jẹ́ pé àwọn orílẹ̀ ìlú bíi 6-8 wọ́n ti lọ, wọ́n ti gba àwọn nǹkan kan. Òun dẹ̀ fẹ́ kí bàbá Wándé náà kí wọ́n gbìyànjú láti lọ. Ìgbà táwọn náà gbọ́, wọ́n lọ. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n rí pé lóòótọ́ ni. Wọ́n dẹ̀ ní kí wọ́n lọ kọ́ tí wọ́n bá fẹ́ kọ́ nípa Ifá wá káwọn gbé yẹ̀wò. Bàbá Professor Akínwùmí Ìṣọ̀lá àti Professor Bádé Àjùn odidi bí oṣù méjì ni wọ́n fi kọ ìwé lórí ọ̀rọ̀ Ifá ní Làbámbàmbẹ̀ tí wọ́n gbé lọ sí UNESCO kó tó di pé UNESCO tẹ́wọ́ gbà láyé bàbá Ọbásanjọ́. So tí wọ́n sì gbé wá tí bàbá Ọbásanjọ́ náà fọwọ́ sí pé àwọn náà gbà tọwọ́ tẹsẹ̀. Tí wọ́n sì wá dá sílẹ̀, Ọ̀yọ́ ni wọ́n sì gbé fúngbà pé Ọ̀yọ́ ni kí wọ́n kọ sí. Ìdí tẹ́ fi rí ń bí nìyẹn. So ibi yìí à ń yá bẹ́ẹ̀ lónìí, ibi tó jẹ́ ààyè fún skul yẹn gangan ó wà ní ọ̀nà ìlú kan tá à ń pè ní Ìwàré. So ilẹ̀ tán ní ń bẹ̀ owó tó 1,000 acres. Ṣùgbọ́n mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ibẹ̀. Ọ̀ tí máa kọ́. Ẹ̀jẹ̀ kí ló máa ń ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ Ifá yìí? Tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni wípé à ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ nípa Ifá. Wọ́n ń kọ́ Ifá ńbẹ̀. Léyìí tó jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ìjì-Ogbè títí dé Òfùnṣẹ́, òun náà ni wọ́n ń kọ́ tó jẹ́ 256 Odùfá. Òun ni wọ́n ń kọ́ ńbẹ̀. Àti àwọn àlàyé nípa gbogbo àwọn nǹkan tí ó rọ̀ mọ́ Ifá tí ò yé wọn, a fi ń yé wọn ńbẹ̀. Wọ́n sì tún ń kọ́ Yorùbá níbẹ̀. So ó ti rí nìyẹn. Ẹ jọ̀ọ́, ṣé téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ilé ìwé yìí, ìlànà wo ni? Ọdún mélòó ni? Ọ̀sẹ̀ mélòó ni? Nípele? Tí èèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ilé ìwé yìí, ó jẹ́ ẹni tó ní ìwé ẹ̀rí ìwé 10 lọ́wọ́, tí Yorùbá rẹ̀ sì dúró dáa, tí èdè òyìnbó rẹ̀ dúró dáa. Tí méjèèjì yẹn bá ti dúró dára, yóò wọ ilé ìwé. So tó bá sì wọlé ìwé ọdún 2 ni ó lò tí ó fi parí. Ọdún 2. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀wọ́, ṣé ibẹ̀ jẹ́ ibi téèyàn máa ń gbé ni àbí wọ́n máa ń lọ máa ń bọ̀? Ẹni tó bá fẹ́ wá síbẹ̀ yóò rẹ́ǹtì ilé síta tí yóò máa gbé, yóò máa tibẹ̀ wá sínú skul. Nítorí pé a ti kọ́ ibi tó jẹ́ ilẹ̀ skul gangan, a sì ń yá bílò ni. Ìgbà tí skul bá dé skul tán ni wọ́n ó tó kọ́ hostel nǹkan gbogbo táwọn ọmọ ilé ìwé máa gbé ni wọ́n ó tó kọ́. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹni tó bá wá yóò rẹ́ǹtì ilé tó máa gbé, yóò sì máa wá skul, yóò máa padà. Ètò wo ló wà nílẹ̀ láti kọ́ ibi tó jẹ́ permanent site? Ìjọba ni ò tí ì gbégbésẹ̀ lórí ẹ̀. Torí pé a ti ṣètò lẹ̀ láyé Yar'Adua ni wọ́n ti fún wa nílẹ̀. Baálẹ̀ kan tá à ń pè ní Elépè tó ní ìlú Ṣẹ̀kẹ̀, òun ló fún wọn nílẹ̀ yẹn ńgbà yẹn. Tí wọ́n dẹ̀ ti lọ fún, tí Akálà ti ṣe survey ilẹ̀ yẹn ńgbà yẹn tí wọ́n ti send ẹ̀ sí Àbújá. Tí Yar'Adua fúnra rẹ̀ ó kọ̀wé ìdúpẹ́ sí baálẹ̀ yẹn ńgbà yẹn. So àwọn là ń retí kí wọ́n gbégbésẹ̀ láti kọ́ ibẹ̀ tí wọ́n sì kọ́. Ǹjẹ́ wá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún ìjọba, kẹ́ fi àkókò yìí sọ fún ìjọba láti lè ran ibẹ̀ lọ́wọ́? Èmi ò lọ́rọ̀ kankan tí mo fẹ́ sọ. Ẹni tí ó lọ́nà ní ń tọ̀. Bàbá Wándé Abímbọ́lá, òun ni ó mọ bó ṣe tò látilẹ̀ tó fi gbé dé Àbújá.
so tí wọ́n bá lọ́rọ̀ lórí ẹ̀ láti sọ bàbá Wándé náà ni ó bá wọn sọ. A rí pé àwọn aláwọ̀ funfun wa ń kọ Ifá lọ́tún lósì báyìí. Ẹ jọ̀wọ́ ṣé àwọn kan lè wá because ní orí péjì mi àwọn kan máa ń sọ pé aráàlú yẹ kí aláwọ̀ funfun máa kọ́ Ifá wa ni. Ǹjẹ́ Ifá wà fún gbogbo ènìyàn láti kọ́ àbí ọmọ Yorùbá nìkan ni sàn? Ibi tí ẹ sọ̀rọ̀ lọ yìí ẹ dá mi padà sí ọ̀rọ̀ UNESCO. Mo rántí pé nígbà tí bàbá Wándé lọ sí UNESCO láti lọ gba kìnìyí wá, àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀. Nígbà tí wọ́n ti ń wo àwọn nǹkan kan tí wọ́n ti ń wò wọ́n lọ lórí kọ̀ǹpútà tí wọ́n gbé sí, ìgbà tó kan Ifá, wọ́n ní àwọn kan dìde wọ́n takò èyí tí bàbá yẹn gbé wá yẹn ẹ má gbà ó, ẹ má gbà ó, nǹkan tí wọ́n ti fẹ́ kó parẹ́ Nàìjíríà ni bàbá yẹn tó gbé wá. Ṣùgbọ́n ọmọbìnrin tí ó jẹ́ alága àjòkó torí àwọn adájọ́ 21 ni wọ́n jókòó láti máa wo kíní ẹ̀. Ọmọbìnrin tó wá jẹ́ alága wọn ó jẹ́ ọmọ ọba Sudan. Wọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ọmọbìnrin yẹn wọ́n bí ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ dìde sókè, ibo lẹ ti wá? Ìgbà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n jẹ́ side Arab ni wọ́n ti wá. Ọmọbìnrin yẹn wá ń jẹ́ kó yé wọn wípé ẹ̀ ń sọ wípé wọ́n fẹ́ kó parẹ́ ní Nàìjíríà, ṣé Nàìjíríà nìkan ló ní Ifá? Bóyá kò yé yín pé gbogbo àgbáyé ló ní Ifá, kìí ṣe Nàìjíríà nìkan o. Tó bá parẹ́ Nàìjíríà kò lè parẹ́ lágbàáyé. Pé pàápàá tí wọ́n sọ yẹn o, òun tọrọ ìdáríjì lọ gbogbo ẹ̀yin ẹgbẹ́ òun pé òun ò taari ọ̀rọ̀ yìí sí yín. Bóyá ẹ̀yin ò mọ̀ pé gbogbo àgbáyé ló ní Ifá. Ẹ lọ béèrè ọmọ ọba Sudan lòun. Ní gbogbo ilẹ̀ àgbáyé kò sí ọba kan tí ò ní Ifá ńlé títí dórí àwọn ọba tó wà nílẹ̀ Arab. Kálukú ló mọ̀ bóun ṣe ń bọ Ifá rẹ̀. Pé sẹ́nu paṣẹ léyìí òun fọwọ́ sí i. Gbogbo àgbáyé ló ní Ifá, kì í ṣàwa nìkan. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ ṣé ǹjẹ́ ẹ̀yin sì máa ń báyọ̀ yẹ nǹkan wò bí bàbá bẹ́ẹ̀ jẹ́ sí wa ṣẹ̀ṣẹ̀ máa ń dá àwọn àlejò lóhùn? Àníṣe míì tá à ń ṣe ju pé ká dáfá fún yàn, ká kífá fún yàn, ká ṣètùtù fún yàn, nǹkan tá a jókòó tì náà ni. Ìgbà wo lẹ máa fi ìlànà wo ni ẹ fi máa ń dá àwọn ènìyàn lóhùn bàbá? Ìlànà tá a fi ń dá wọn lóhùn náà ni pé ẹni tó bá wá kó bá owó rẹ̀ sọ̀rọ̀, kó fi sórí ọ̀pẹ̀lẹ̀, ká dáfá, kó dùn fá jáde, ká gbọ́ ohun tó wí, ká dẹ̀ sọ fún un. Tá a bá sọ fún un tán, ká sọ ètùtù tí yóò ṣe tí gbogbo nǹkan yóò fi dẹ̀rọ̀, kó dẹ̀ ṣe, kò jù bẹ́ẹ̀ lọ.